Ibrahim Baba tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bíntì Láyé. Mo jẹ́ ọ̀kan nínú àwọn olóyè ní Nàìjíríà lọ́hùn, olóyè àṣepa lábẹ́ ọba Ìwúnbọ̀ of Kingdom ní Nàìjíríà lọ́hùn. Àwọn tó gbé wa débí lónìí ohun ayọ̀ ni. Ọmọ ìyá mi ni ó ń ṣe Nasmon ní òní, Ọlájúwọ̀n Hakeem ló ń ṣe Nasmon Fímúyẹ̀. Òun náà ni abádébí láti wá gbé lárugẹ. Olóòtú ọ̀rọ̀ ẹgbẹ́ tí ẹ béèrè yìí, ìjọ artist, lóòótọ́ ọwọ́ mi ni Ọlọ́run ọba gbà dá sílẹ̀, Ọlọ́run ọba ló dá a lẹ̀ fún àwa ìjọ artist Yorùbá ti ìlú Benin níbí. Èròǹgbà kan mi tí mo fi dá ìjọ yìí lẹ̀ ni wípé mo rí pé àkọ́kọ́ náà àwa onítíátà ló Benin ní Yorùbá a mọ́ra wa, tó jẹ́ wípé nípa pé àìmọ́ra wa yìí ìyà púpọ̀ ń jẹ wá lórí ẹ̀, nítorí pé ká ní pé mo níṣẹ́ tí mo fẹ́ ṣe nísìn yìí ṣe máa lọ wá èèyàn lílo òkèrè ní Nàìjíríà. Àṣé àwọn tó lè ṣiṣẹ́ náà nǹkan tí wọ́n mọ̀ lọ pè wọ́n fún yìí wọ́n wà ní Benin ń bí, tó jẹ́ wípé a mọ́ra wa. Ìdí àkọ́kọ́ tí mo fi dálẹ̀ nìyẹn. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni wípé mo fẹ́ kí ẹnu àwa Yorùbá tí à ń ṣe fíìmù kẹ́nu wa kó kò ká fìmọ̀ ṣe ọ̀kan, ká ṣera ní ọmọ ìyá, àti wípé tí kankan bá ń ṣẹlẹ̀ láàrin wa àbẹ́nìkan fẹ́ ṣiṣẹ́ àbẹ́kẹ́nìkan fẹ́ yẹsẹ́ jáde ká lè máa tètè gbọ́, kí á lè máa pọ̀ síbẹ̀. Náà ni mo fi dálẹ̀ kí Yorùbá kó ba lè lọ wájú lórílẹ̀‐èdè Benin. Òun náà ló fà á ni mo fi dálẹ̀. Inú mi dùn fún DSTV yìí nítorí pé ohun tí mò ń gbọ́ nípa wọn àti èyí tí mo ti ń fojú rí, mo rí pé iléeṣẹ́ yìí jẹ́ iléeṣẹ́ kan tí ó lè gbé ògo àwa artist Yorùbá, tó lè gbé wa ga. Ohun tí mo ní tí mo fẹ́ sọ fún wọn ni wípé mo fẹ́ kí wọ́n tẹra mọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ ìṣoríṣẹ́, ẹni tó bá ṣe dópin òun náà ni a mọ̀ wípé òun lọ̀gá. Mo fẹ́ kí wọ́n tẹ̀síwájú, mo sì mọ̀ wípé yóò sì gòkè lágbára Ọlọ́run, kò ní rẹ̀lẹ̀ o. Iwájúwájú ni ọwọ́ afúnni máa ń gbé. Gbogbo ohun tí ẹ̀ ń ṣe káàkiri mo rí pé iṣẹ́ ni, yóò sì dá ẹ sì jèrè rẹ̀ lágbára Ọlọ́run.